wòlíì Tibetan ti sọ̀rọ̀ lórí bí ìṣẹ̀ṣe ṣe jẹ́ àgbà nílẹ̀ adúláwọ̀ fún gbogbo ẹ̀sìn pátápátá pàápàá ní Nàìjíríà. Bàbá yìí sọ̀rọ̀ lórí àwọn ìrànlọ́wọ́ tí ewé àti egbò lè ṣe fún gbogbo èèyàn, pé bóyá o jẹ́ Kírísítẹ́nì o àbí Mùsùlùmí o, ó ṣà ń jèso, ò ń jàlùbọ́sà, ò ń mu red wine, ó ní gbogbo nǹkan yìí ṣebí ewé àti egbò náà ni. Bàbá yìí sọ̀rọ̀ lórí bí ọ̀pọ̀ àwọn àáfàá míì ṣe gbàgbọ́ pé àwọn ò tiẹ̀ ní nǹkan kan ṣe pẹ̀lú ìṣẹ̀ṣe, gbogbo àwọn tó ń tẹ́ńbẹ́lú ìṣẹ̀ṣe pé kán má gbàgbé pé àwọn àáfàá kan wà tó jẹ́ pé gbẹ́rẹ́ ni wọ́n sín dàgbà tán fi mọ̀wé, tó jẹ́ pé wọ́n sín gbẹ́rẹ́ fún wọn láti kékeré ni, tó wọ́n á dàgbà tán sìn tí wọ́n bẹ̀rẹ̀ sí fẹnu tẹ́ńbẹ́lú ìṣẹ̀ṣe. Bàbá yìí sọ̀rọ̀ lórí bí ìṣẹ̀ṣe ti ṣe ran ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́wọ́. Òun náà ni bàbá yìí fi ń sọ̀rọ̀ nípa àwọn àáfàá tó jẹ́ pé nígbà tí wọ́n máa dàgbà, àgbo ni wọ́n mu dàgbà, gbẹ́rẹ́ ni wọ́n sín dàgbà, pé kẹ́nìbọ̀dì kó má fi ẹnu tẹ́ńbẹ́lú ìṣẹ̀ṣe. Kódà bàbá yìí ṣe prescription lórí ọ̀rọ̀ ewé àti egbò tí èèyàn lè lò fún ìwòsàn fún high blood pressure, àti pé bóyá ọmọ ò mọ̀wé, bóyá nǹkan kan ṣẹlẹ̀ síyàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ gbọ́ nínú fọ́nrán tí a máa fi hàn yín yìí, mò ń bọ̀. Welcome to Digi Naija. Remember to like, share and follow us. Tá bá wò dáadáa náà, ẹ̀yin náà ẹ wò ó. A rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó ń jẹ ewédú, wọ́n ń jẹ̀fọ́, wọ́n ń jẹ oríṣiríṣi. Kódà láyé ìgbà yẹn, ewé kan wà tó jẹ́ pé wọ́n bá ti rá ródóródó báyìí, wọ́n á fún omi ẹ̀ sí orí egbò, tó dẹ̀ jẹ́ pé láìpẹ́ ọjọ́ egbò yẹn á bẹ̀rẹ̀ sí heal. A rí àwọn oríṣiríṣi, wọ́n pe ewé kan ní ewé làpálàpá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yìí làwọn èèyàn ń lò tẹ́lẹ̀, bóyá èèyàn jẹ́ Christian àbó jẹ́ Muslim. Àwọn èèyàn ń mu àgbo lójoojúmọ́, wọ́n máa gbo dàgbà, tó jẹ́ wá jẹ́ pé nígbà tí àwọn èèyàn dàgbà tán di Christian, tán di Muslim, bóyá tán ti di ẹni tó ti jinlẹ̀ nínú ẹ̀sìn tán sìn, wọ́n bẹ̀rẹ̀ sí fẹnu tẹ́ńbẹ́lú ewé àti egbò. Mo rò pé òun ni bàbá yìí ń sọ pé gbogbo yín pátápátá tẹ̀ ń fẹnu tẹ́ńbẹ́lú ìṣẹ̀ṣe, àti pé tẹ̀ ń fẹnu tẹ́ńbẹ́lú ìṣẹ̀ṣe, pé ẹ wò ó, ẹ yé fẹnu tẹ́ńbẹ́lú ìṣẹ̀ṣe mọ́. Bóyá ẹ fẹ́ bí ẹ kọ̀, àwọn nǹkan kan wà tó ní ṣe, tó jẹ́ pé everybody ló ní link mọ́ ìṣẹ̀ṣe, tó tiẹ̀ fi jẹ́ pé even gan ìdílé tẹ́ní kọ̀ọ̀kan ti wá, ó ní irú ìṣẹ̀ṣe tí wọ́n ń ṣe níbẹ̀. Tí ò bá jẹ́ pé òòṣà kan ni wọ́n sìn níbẹ̀, ó ní láti jẹ́ pé eégún kan wà níbẹ̀. Ẹ jẹ́ ká gbọ́ ohun tí bàbá Tibetan sọ lórí ọ̀rọ̀ ìṣẹ̀ṣe àti lílo ewé àti egbò. Ẹ jẹ́ á gbọ́. Ẹni tó lẹ́jẹ̀ rúru yẹn ti kọjá lẹ́bù. Tó bá mú àlùbọ́sà pupa tó lọ, tó gé wẹ́wẹ́wẹ́ sínú bucket, tó da red wine lé lórí. Níbo náà ti squeeze red wine? Inú ewé, nínú egbògi náà ni, nínú èso. Then wàá gé ayù lé lórí, ayù tó pọ̀, garlic. Ó ní àwọn akọni àti mú láti mọ ohun ìjìnlẹ̀ ti Ọlọ́run. Ó ní àwọn kan wà tí wọn ò fún. Ó ní ká lo ewé àti egbò fún medicine. Revelation 22:2. Tí wọ́n bá fẹ́ ìyàwó lábẹ́ òkúta, wọ́n láti mú lọ sóyọ̀ kọ́ lọ sí ṣáájú ọmọ yẹn náà, kó tó sílẹ̀ fọ́kọ ẹ̀. Ọba gbúdọ̀ sí ṣáájú ẹ̀ kó tó fún ẹ tó fẹ́fẹ́. Ẹnìkan dẹ̀ dúró pé ìbá tó ń jáléwé àtegbò òun lè jà fún yín. Ó dẹ̀ gba Abẹ́òkúta lẹ̀. Ẹnìkan ṣẹ̀ wá dé ìṣòro Muslim Abẹ́òkúta, ìṣẹ̀ṣe ò dáa. Ilẹ̀ ló máa dá àwọn ìgbẹ̀yìngbẹ̀yìn. Lọ́wọ́ China kò sí church. Lọ́wọ́ Kigali gbogbo àwọn ọmọ Ìgbò ti sá kúrò ńbẹ̀. Tó bá dá church ilẹ̀ kan bá mú ẹ. Ó tún bá wa títí wọn láwọn Muslim ń jà lórí ìṣẹ̀ṣe. Kò sí nǹkan tó ń pè ní ìṣẹ̀ṣe. Orí pé mọ́tò ti pa àwọn Muslim, ó ti pa wọ́n dànù lórí ìdúró. Ayé wọn ti bàjẹ́ lórí ìdúró. Wọ́n fi búre tọ́ wọn, wọ́n forí ẹran tọ́ wọn. Wọ́n lọ skul, wọ́n ṣe gbẹ́rẹ́, wọ́n lè fi mọ̀wé aláàfáà àṣẹlẹ̀ wọn lórí. Wọ́n wá dàgbà tí wọ́n yọrí sókè. Agbára ìwé akéwùgbà jìbìtì. Tibetan sọ̀rọ̀ nípa èyí. Lórí tí akéwùgbà pákó lọ akéwùgbà góòlù. Ewé àti egbò ń ṣiṣẹ́, òun náà analyse fún ìtẹ̀gbọ́ yìí. Akéwùgbà pósí ni. Ìṣẹ̀ṣe. Ṣé Christianity ní only foundation? Ó ní Roman Catholic. Church tá gbé sí Èkó yìí ẹ̀yìn Ìgbò. Owó tá bá ti pa ń bí yìí Rome là ń kó lọ. That's Roman Catholic.
That is Roman Catholic. tó òun lẹ gbọ́ yìí o, kí lè ròyìn lórí ọ̀rọ̀ yìí lórí ewé àti egbò? Ṣé ẹ̀yin tẹ́ bá jẹ́ Christian, kí lè ròyìn lórí lílo ewé àti egbò? Ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí, kí lè ròyìn lórí ewé àti egbò? Ẹ má gbàgbé o wípé àwọn èèyàn ń jewédú. Ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ yìí, tẹ́ bá máa fi èrò yín sí, tẹ́ bá máa drop comment yín, ẹ rántí wípé àwọn èèyàn ń jewédú, wọ́n ń jẹ̀fọ́, wọ́n ń jẹ oríṣiríṣi. Kí lè ròyìn nípa lílo ewé àti egbò? Ẹ drop comment yín. Remember to like, share and follow us. Thanks for watching.